àrífín ńlá ni kán ní gómìnà kan ń bọ̀ kán wá ní kọ́ba ó dìde. Ẹ̀yin èèyàn wa ẹ̀ sì fura ní o, níjọ́ tí àbùkù tí ń bọ̀ tí ó fẹ́ máa kan bàbá wa ilẹ̀ Yorùbá tó jẹ́ àwọn ọba, lọ́jọ́ tí ààrẹ àná kan tán sọ pé ẹ dìde ẹ jókòó, odidi ọba. Kódà ìgbà tá a wo fọ́nrán làwa kan ti ń jẹ́rìí pé láyé àwọn ọba kan wà tí wọn ò lè dánrú ẹ̀ wò, láyé tí wọn ò lè ṣe. Ibẹ̀ lèmi ti ń jẹ́rìí bàbá mi Olúwo tilẹ̀ wò, mo sì jẹ́rìí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ń kò lè ṣẹlẹ̀ láyé. Ọ̀run rẹ̀ Adéyẹmí Lámídì, kọ́lọ́run ọba kó bá wa dẹlẹ̀ fẹ́yàn rẹ̀. Kò sí, mo sì jẹ́rìí Ọ̀nìrìṣà náà. Èèyàn wa wọ́n ti ń tẹjú àwọn ọba mọ́lẹ̀. Ọ̀nà tí wọ́n sì ń gbà tẹjú àwọn ọba mọ́lẹ̀ náà ni bí òde. Ó ní bí òde, bí olórin lásán lásìkò máa náwó sọ́ba, olórin lásán lásìkò máa náwó sọ́ba báyìí, ọjọ́ máa báwọ́ báyìí, ẹni tó yọ ọ̀nà gbalaja kó dọ̀bálẹ̀ lẹ́ẹ̀lẹ́. Ẹ ti gbàgbé ní bó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, òdìdí ọba aládé. Mo fẹ́ ká rántí pé ọdún 4 gómìnà ó lò, ó wá lò tán yányán ọlọ́dún 8. Lórílẹ̀-èdè tá a wà yìí, ààrẹ yóò lọ́dún 4, ó lò tán yányán ọlọ́dún 8. Gbogbo ẹ̀yin aláyọ̀nùsọ náà tẹ́ ẹ̀ sọ pé ọfọ̀ṣẹ́ yí Aláàfin, ẹ̀ ń tanra yín jẹ ni, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá. Ọmọ tó sọ lẹ́nu ni ó fàpò ìyá rẹ̀ kọ́ ni, ẹ̀ ń tanra yín jẹ ni. Ó yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́, sẹ́nìkan lè yẹ̀yẹ́ Aláàfin? Aláàfin wà ní ọba tẹ́nìkan lè yẹ̀yẹ́. Gómìnà Ayédátiwa tí tẹ́yìn sọ pé kò tẹ̀fà Aláàfin Ọ̀yọ́, tá a bá sọ fún yín pé tí kọ́kọ́ kí bàbá Aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n débẹ̀ ẹ jiyàn. Ọ̀pọ̀lọpọ̀ yín tójú yín ò tó ńlẹ̀ máa ń sọ. Gómìnà Ayédátiwa ti kọ́kọ́ rí bàbá wa Aláàfin Ọ̀yọ́. Gómìnà ṣe kíni, wọ́n ti kọ́kọ́ rí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti kí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n ti kíra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá débẹ̀ kó tó di pé gómìnà kọjá wájú wọn. Kì í pa àfi ń gbé gómìnà o, kì í sì ṣe pé àfi ń sàpọ́nlé Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n afẹ́kẹ́ ẹ mọ̀ pé ibi Aláàfin Ọ̀yọ́ bá jókòó sí kò sí ipò tó ń tọ̀ ń lè dì mọ́. Àti mo dìde ààrẹ wa tí nǹkan yé, tásà yé, tọ́jọ́ mọ Yorùbá tọ̀rọ̀ yé, pé kó di Aláàfin dáadáa, pé Aláàfin tó wúre fún tó fi débẹ̀. Ní gómìnà kan wà kọjá ìgbà tí yóò kọjá wájú ẹ̀, kò ṣeé ṣe bẹ́ẹ̀. Wọ́n ti kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ débẹ̀ hùn. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó gba wájú Aláàfin Ọ̀yọ́ kọjá tí wà ní nǹkan rẹ̀ kọjá. Aláàfin kábíyèsí o, arọ́bàfin lọ́ba pa o, ní ọ̀rọ̀bàfin o, kábíyèsí o, Aláàfin Ọ̀yọ́. Bàbá mi tèmi ní fún yóò jù báyìí lọ. Ojú ọmọ Yorùbá yín kan náà ni o, ẹ̀yẹ méjì ìjàsà. Ojú ọmọ Yorùbá làwa sì màsà mọ̀ṣe. Kò jù báyìí lọ, ó dàbọ̀, kábíyèsí o.